àwọn ọmọ ògùngàn tó fi ní pé kí Chief Sunday Igboho kán wá gbà wọ́n sílẹ̀. Chief Sunday Igboho gangan kọ́ ló kọ́kọ́ pè é. Ó ní ẹni tó kọ́kọ́ pè tó sọ pé kó wá gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tó ní tóun sọ pé kó lọ mú 2 million wá kóun fi ṣètùtù kóun tó lè lọ bá wọn bá Sàlíù gangan. Mo kí yín ẹ̀yin olólùfẹ́ pẹ́ fanta ẹ wò ó ẹ wá kẹ̀kẹ́ fìdílé kẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí tí mo fẹ́ play fún yín yìí ẹ wò ó látìgbà tí bàbá Buhari tán ti á di àkáǹtì olóyè Sunday Igboho now 2025 now bàbá olóyè Sunday Igboho Tinubu mà ti open àkáǹtì yẹ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ẹjọ́ sórí ìgbà tí bàbá Tinubu bá kúrò lórí pírẹsidẹ́ǹtì kó tó di pé wọ́n máa wá nǹkan ṣe sọ́rọ̀ àkáǹtì olóyè Sunday Igboho. Bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ṣó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì lórí ọ̀rọ̀ wọn ni mo fẹ́ ni mo bá wá báyìí tí mo fẹ́ sọ. Bàbá President Bọ́lá Ahmed Tinubu ká tiẹ̀ sọ pé Buhari a mọ̀ pé ọmọ Fúlàní ni Buhari. Bàbá wa lẹ́yìn jẹ́ ọmọ Yorùbá ni yín. Ká ní Buhari ló lé Chief Sunday Igboho sẹ́yìn odi tó fẹ́ pa wọ́n tọ́lọ́hun ò fi ẹ̀mí Chief Sunday Igboho lé Fúlàní lọ́wọ́ torí wọn ṣẹ̀ṣẹ̀ máa pa àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ológo Yorùbá bó ṣe máa ń pa wọ́n nìyẹn ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ nǹkan tó ń fojú yín rí bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ò dẹ̀ ní fi ẹ̀mí tẹ̀yin náà Ọlọ́run ò ní fi lé wọn lọ́wọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu láti ẹ̀ ní Buhari ló lé Chief Sunday Igboho sẹ́yìn odi tó seize gbogbo àkáǹtì wọn tí ò jẹ́ kán rí bísínẹ́sì ṣe. Ẹ rántí bàbá Bọ́lá Ahmed Tinubu pé something similar báyìí náà ó ṣẹlẹ̀ sẹ́yìn náà rí o nígbà kan rí o nígbà ayé Nàìdékò tó jẹ́ pé ẹ̀yin náà ẹ lọ sẹ́yìn odi o. Wọ́n ní ọmọ tí ọmọdé ò bàbá tàn á bá àrọ́bá dẹ̀ ní bàbá àtàn ohun tó dẹ̀ ṣojú mi náà ni tá a mọ̀ sí náà ni ó ṣẹlẹ̀ sẹ́yìn náà o. Ká ní Buhari ló lé wọn lọ bọ̀ tígbà tẹ́yìn náà ti wá dé bẹ́ẹ̀ ní ìsìn bàbá Bọ́lá Ahmed Tinubu kí ló dé tẹ́ ẹ̀ ṣe gba ọ̀rọ̀ Chief Sunday Igboho yẹ̀ wò kí ló dé kí ni Chief Sunday Igboho ṣe tójú òrírí wọn ò fàdíyà wọn ò jalè wọn ò pààyàn kí ni nǹkan tó ń ṣe lórí wípé ẹ má pààrọ̀ mi ẹ má pààrọ̀ mi ẹ má pààrọ̀ mi. Àwọn Fúlàní yìí dẹ̀ ni ṣó ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n wò ṣó ń sọ̀rọ̀ àwọn Fúlàní yìí àwọn dẹ̀ ni wọ́n ń fi màálù wọn tó fi ń jẹ koríko tó fi ń jẹ àwọn oko àwọn nǹkan ọ̀gbìn àwọn Fúlàní ló ń fi ń jẹ tó máa bá wọn ìyá wa sùn àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa tó máa bá wọn sùn tó ń pa àwọn àgbẹ̀ wa ṣé bí ìdí nìyẹn tí àwọn ará Ògùngàn àwọn ọmọ Ògùngàn tó fi ní pé kí Chief Sunday Igboho kán wá gbà wọ́n sílẹ̀. Chief Sunday Igboho gangan kọ́ ló kọ́kọ́ pè é. Ó ní ẹni tó kọ́kọ́ pè tó sọ pé kó wá gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní tó ní tóun sọ pé kó lọ mú 2 million wá kóun fi ṣètùtù kóun tó lè lọ bá wọn bá Sàlíù gangan. Ìgbà tí ẹ ṣe brọ́dà mi ẹ ṣe gan ìgbà tí Chief Sunday Igboho gbọ́ ni Chief Sunday Igboho sọ pé ẹ tọ́jú 2 million yín kí ló dé lórí ilẹ̀ bàbá wa kí ló tó ṣe lè máa pa wọn ọ̀ràn mi ara ló ta wọn náà tó fi lọ sí Ìgàngán wọ́n dẹ̀ lọ sí Ìgàngán pé káwọn lọ bá olórí wọn ní pé kó wọ́n nà àwọn ọmọ ẹ̀ o kó má pa wọn o torí pé ilẹ̀ wa ni o oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má nà á là o ilẹ̀ wa ni àwa la nílẹ̀ o ilẹ̀ bàbá wa ni o pé kí ló dé tẹ́ ṣe lè máa halẹ̀ mọ́ wa lórí ilẹ̀ wa ohun tí Chief Sunday Igboho ṣe lọ sí Ìgàngán nìyẹn life báyìí ni a rí ni tó jẹ́ pé lára àwọn ọmọ Sàlíù Ìgàngán tó lọ sọ pé kò sẹ́ni tó lè wọ ibẹ̀ yẹn wọ́n ní géètì tẹ́ máa kàn kẹ́ tó kan ibẹ̀ yẹn bí tí Sàlíù Ìgàngán wà wọ́n ní kò sẹ́ni tó lè wọ bẹ̀ ọ̀bí onítọ̀hún dáa ni ó tẹ̀ tí máa pa géètì yẹn tóbi géètì márùn-ún kó tó débẹ̀ wọ́n ní kó tó kọjá ẹyọ kan báyìí wọ́n á ti pa onítọ̀hún ni kò sẹ́ni tó lè wọ bẹ̀ so ó wá surprise àwọn ọmọ Sàlíù Ìgàngán wípé kí ni báwọn ti tiẹ̀ ṣe jẹ́ ojú wa báyìí ní life báyìí nígbà tí Chief Sunday Igboho lọ bá wọn tán yìnbọn fún Chief Sunday Igboho Ọlọ́run ló ní kọ́lọ́run dá Chief Sunday Igboho dáadáa nǹkan táwọn wí ìkọlà wa máa wí. Chief Sunday Igboho dẹ̀ lọ bá ní pé káwọn sọ fún yín pé ìwọ ló ga wọ́n nà àwọn ọmọ ẹ̀ o tó lọ ń pa àwọn èèyàn mi sínú igbó tó lọ ń fi màálù tó lọ fi ń jẹ oko wọn tó ń bá àwọn ìyá wa sùn àwọn ẹ̀gbọ́n wa ìyá tó ti darúgbó tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́ tẹ́ máa bá a sùn àwọn olórí burúkú àwọn abámàálù sùn àwọn afìtọ̀fọ́rí àwọn ọmọ àlè àwọn ọmọ ọ̀rankíran àwọn tọ́lọ́run ti gégùn fún àwọn ọmọ tó jẹ́ pẹ́jẹ̀ lọ mu ẹ̀jẹ̀ lọ fi ń ṣomi àwọn alárìnká
àwọn ajogun, àwọn tó ò nílùú, àwọn tọ́lọ́run ti fi bú, àwọn Fúlàní ni mo bá wí o, àwọn tọ́lọ́run ti fi ré, àwọn tọ́lọ́run ti kọ̀. Chief Sunday Igboho wá lọ bá wọn wípé kí ló dé tẹ́ ṣe ń pa àwọn ọ̀ràn mi, ẹ fa àwọn ọ̀ràn mi sílẹ̀. Lọ́ yìnbọn fún ọ̀tá Chief Sunday Igboho. Ọlọ́run ló ní kọ́lọ́run dá wọn dáadáa, èyí táwọn wí yìí kọ́ la máa wí. Ṣé kí ló wá ṣe tó ju tó ṣé kọ́ máa wò ni? Ṣé kọ́ fẹ́ máa pààyàn kí ẹ̀ wá káwọ́ rọ̀ ni? Ṣé bí tí ẹ̀ bá nílé ọ̀ máa fi jà? Wọ́n dìfẹ́ǹdì ìran wọn ni nà án. Buhari náà sàn ló lè Chief Sunday Igboho sẹ́yìn odi, ló sì sàkáǹtì wọn. Olórí burúkú ara wọn gbogbo ẹni tó bá ti fẹ́ jà fún ìran Yorùbá, ó gba ọmọ ológo wa lọ ti pa. Ẹni bá ti sọ pé nípa ọ̀rọ̀ Yorùbá báyọ̀ máa pa ni, àwọn ọlọ́pàá Bọ́lá Ìgè wọ́n ti ń pa ọmọ Yorùbá, wọ́n ti ń pa àwọn ọ̀rọ̀ Yorùbá ti pẹ́. Ṣebí nígbà tó mú Chief Sunday Igboho sí Kútọ́nù, ṣé bó lórí burúkú ara wọn lọ owó gidi lọ gbé lọ fún Chief Sunday Igboho tó sọ pé kó dákẹ́ kó má sọ̀rọ̀ nípa Yorùbá mọ́, pé nǹkan tó bá fẹ́ àwọn máa fún lóyè, gbogbo nǹkan tí Chief Sunday Igboho bá fẹ́ wípé àwọn máa ṣe é fún wọn. Chief Sunday Igboho sọ báyìí pé ẹ wo ẹ̀kẹ́ mi, kí lẹ rí bẹ́ẹ̀? Ìlà ni, àwọn ò ń ṣe ọmọ àlè, àwọn máa gbèjà àrùn àwọn ni, kán kórí burúkú wọn lọ pẹ̀lú owó wọn, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tẹ máa ń fowó dí wọn lẹ́nu nìyẹn. Chief Sunday Igboho sọ pé àwọn ò gba owó, ṣebí torí ẹ̀ ló bí Buhari nínú tó ṣe síìsì gbogbo àkáǹtì wọn, tó sì sí gbogbo business wọn, tó sọ pé wọn ò gbọdọ̀ wọlé mọ́. Tó yẹ pé Chief Sunday Igboho náà wọ́n nífẹ̀ẹ́ owó ràn mọ́ wọn lójú ni. Ṣé táwọn náà bá ti gbowó, ní gbọ́ǹkan tó ń jẹ́ Yorùbá Nation mọ̀dé níyàwó lórí burúkú àwọn ajogun tó fẹ́ gbalẹ̀ wa. Ṣẹ̀ṣẹ̀ wà nínú tí Chief Sunday Igboho ṣe ni bàbá President Bola Ahmed Tinubu. Tẹ́yìn náà dẹ̀ ń wò, tẹ́ẹ̀dẹ̀ sọ nǹkan kan láti gbà yẹn. Kò dá bẹ́ẹ̀ yẹn náà. Tẹ́ni, èkìsà ń ta tán. Yorùbá ní Chief Sunday Igboho. Wọ́n ò ṣe nǹkan tó bàjì jù náà. Wọ́n ò ṣe nǹkan tó bàjì àtọ̀. Wọ́n ń gbèjà arọ wọn ni. Àwọn Fúlàní ò nífẹ̀ẹ́ wa, bàbá President Bola Ahmed Tinubu, ẹ jẹ́ ká máa lọ, à ń ṣe kan náà, ẹ jẹ́ ká máa lọ. Ẹ wo ìgbà tí Buhari tó ti bọ́dà north, tó ti bọ́dà wa nílẹ̀ Yorùbá, tó ṣí bọ́dà north tó ń fi ebi pa àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin náà dẹ̀ ti débẹ̀ báyìí nísìn, oṣù yìí ló pọ́dún méjì tẹ́ débẹ̀, ṣe nǹkan kan, ṣí bọ́dà tilẹ̀ ilẹ̀ Yorùbá. Kò dá bẹ́ẹ̀ bàbá Bola Ahmed Tinubu, kò dá. Kódà bàbá Bola Ahmed Tinubu, ẹ wo Chief Sunday Igboho, wọ́n wà ń bẹ̀ yẹn. Ṣé bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta ẹ lọ sọ yí pé àwọn terrorists 789 terrorists òun ni lẹ fún ní amnesty, wípé wọ́n ti repent, wípé wọ́n ti realize mistake wọn, wípé kó lọ rehabilitate wọn. Àwọn olúkarawa, àwọn Boko Haram, torí àwọn olúkarawa yẹn wọ́n sọ pé ó le jù, àwọn yẹn tún bàjẹ́ ju Boko Haram lọ. Àwọn bandits, ẹni kó lọ rehabilitate wọn, wọ́n tún dà wọ́n sínú ìlú. Àwọn tó yẹ kó ti mu ẹ̀jẹ̀, wọ́n ti mọ bẹ́jẹ̀ èèyàn ṣe ń rí. Àwọn tó jẹ́ pé àwọn abámàálù sùn, àwọn tó yẹ pé ìwà wọn bí ẹranko ni wọ́n. Ẹ tún dà wọ́n sáàrin ìlú. President Bola Ahmed Tinubu, ẹ jẹ́ á máa lọ, àríṣe kan náà. Ó kò kí n jẹ́ tí bàbá tọmọ kó máa nálẹ̀, jẹ́ ká máa lọ àwọn àtàwọn Fúlàní àríṣe kan náà, àdẹ̀dẹ̀ jẹ́ kan náà. Olórí burúkú lọ lùgáàdì, kò ní kúre, kò dẹ̀ ní súre níbi tó bá wà. Tó mú tó fi selfish interest wọn tó fi so wá pọ̀ ní 1914 tó amalgamate wa. Àwọn náà fi cross sí òyìnbó ń ṣe nǹkan kó bá expire. Àwa Yorùbá là ní expire, kó tó bá ti expire, Yorùbá sì ń jẹ́ lọ náà ni. Òyìnbó kì í ṣe nǹkan kó má expire. Nígbà tó so wá pọ̀ ní 1914 amalgamation, wọ́n fi expiring date sí. Kì í ṣe nǹkan, òyìnbó ń ṣe nǹkan kó má fi expiring date sí. Nígbà tó so wá pọ̀ ní 1914 tó amalgamate wa, ẹ ṣe gan. Tó amalgamate wa ní 1914, wọ́n fi cross sí. Wọ́n sọ pé tá bá ti pé 100 years pé a lè pín. Ìbágbé wọn ò dẹ̀ wọ̀. Nífẹ̀ẹ́ ara wa, Yorùbá ò nífẹ̀ẹ́ Igbo, Igbo nífẹ̀ẹ́ Yorùbá, Hausa ò nífẹ̀ẹ́ Yorùbá, gbogbo nífẹ̀ẹ́ ara wa, a kàn live in denial ní nífẹ̀ẹ́ ara wa. Even tọkọtìyàwó tó bá ń fẹ́ra wọn, tífẹ́ yẹn bá gbóná tó bá ti di, ìfẹ́ máa ń súyàn nígbà míì. Ìfẹ́ máa ń súyàn nígbà míì tó yẹ kó kàn máa súyàn ni. Ẹ kàn máa wò pé torí èlò òyìnbó ṣe máa ń sọ pé kẹ́ separate náà kó tó di pé wọ́n divorce yín. Òyìnbó ní kọ́kọ́ divorce yín, wọ́n á ní kẹ́ kọ́kọ́ separate náà. Torí pé bóyá láàrin bí ẹ separate fún 3 years yẹn, láàrin yẹn ìfẹ́ yẹn tún lè padà. Ìfẹ́ máa ń súyàn, kò sí nǹkan tó ní expiry date. Ó sọ bẹ́ẹ̀ nígbà bá ti 100 years tó bá ti sú wa pa lè pín. Ó ti sú wa, àti 100 years, 2014, 11 years ti gorí ẹ̀ kọjá. Ó ti sú wa, nífẹ̀ẹ́ ara wa, torí ẹ̀ náà la ṣe ń para wa, la máa ríra tí wọ́n máa bí wa síra wa.
tọmọ Ìgbò máa rí Yorùbá tínú máa bí, tí Yorùbá máa rí Ìgbò tínú máa bí, táwùsá máa rí Yorùbá tínú máa bí. Fúlàní ò sí láàrin wa, àgbà tó amalgamate wa, kò sí Fúlàní láàrin wa. Yorùbá, Haúsá, Ìgbò ni wàásóbíà, èdè mẹ́ta ni. Fúlàní ajogun ni wọ́n wà gbalẹ̀ ni, àwọn alárìnkiri ni wọ́n sí láàrin wa. So ẹ jẹ́ ká máa lọ, à ń ṣèkànnú àti súra wa. Ọgbọ́ngbọ́n ni Fúlàní tó fi lọ bá àwọn Haúsá tó gbé ẹ̀sìn lọ gbé wọ ilẹ̀ Haúsá tó ń pè wọ́n ní àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn, àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn. Irọ́ ni. Ẹ̀sìn ló fi pa gbogbo àwọn olórí wọn pátápátá nígbà tó wọlé sí wọn lára tán, tó pa gbogbo àwọn olórí wọn. Ní ìsìn Haúsá ò nẹnu ń bẹ̀ mọ́ nílẹ̀ Haúsá, nílẹ̀ wọn. Fúlàní ni. Ṣé òun tẹ́ fẹ́ kọ́ wá ṣe fún wa? Àti àwọn ọmọ Ìgbò wọn ti ẹ̀bí wọn dá, kí ló fẹ́ lọ ṣe ilẹ̀ Ìgbò? Àti ilẹ̀ làwọn ọmọ Ìgbò ti mọ̀ pé yẹ́ sí ilẹ̀ àwọn nílẹ̀ àwọn. Ṣé òun tẹ́ fẹ́ kọ́ wá ṣe fún wa nílẹ̀ Yorùbá náà nìyẹn? A dẹ̀ sọ pé àfẹ́ jẹ́ ká máa lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ìrẹ́pọ̀ ọ̀rọ̀ lè tẹ́fẹ́ fi so wá pọ̀, ìyá àlè nífẹ̀ẹ́ ara wa. 789 làwọn terrorists ọ̀sẹ̀ pé fi sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta, tẹ́sẹ́ pé kọ́ lọ rehabilitate. Wọ́n tún máa dà sí àárín ìlú padà. Àwọn ọmọ àmùjà, àwọn tẹ́jẹ́ èèyàn ti dùn mọ́ lẹ́nu. Wọ́n tún máa ṣe ọṣẹ́ fún wa, President Bọ́lá Ahmed Tinubu. Kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn? Kò dáa bẹ́ẹ̀. Selfishness lélẹ́yìí, tara yín nìkan lẹ mọ̀. President Bọ́lá Ahmed Tinubu kò dáa. Ẹ tún ti Sunday Igboho sílẹ̀, jẹ́ kó máa lọ. Kí ló dé ṣẹ́rù ń báyìí ni? Tẹ́yìn bá ṣe rere ara kì yóò ya yín bí. Tó bá yẹ pé wà títí yín dání, kí ló dé tẹ́ ṣe fi ṣe Sunday Igboho sílẹ̀ kó máa rìn? Ẹlẹ́dẹ̀ wá dọ̀yọ̀ bí mo ṣe máa ń sọ, ariwo ẹ̀ ló máa pọ̀. A máa gbalẹ̀ Yorùbá wa. President Bọ́lá Ahmed Tinubu, ṣé wá rí o? Okay. Tí ẹ bá ṣe ọdún mẹ́jọ yín tàbí ọdún mẹ́rin yín, ẹ ti ẹ̀ lè ṣe ọdún mẹ́jọ náà káwà. Kì í ṣe tàrun mi ìró kúrò yìí o. Ẹni bá ro kúrò mi kó ní ṣòdè mi lọ́rùn, mi ìró kúrò yìí o. Ẹ lè ṣe ọdún mẹ́jọ tí mo sọ pé ẹ lè ṣe ni pé àwa á ti gbalẹ̀ Yorùbá wa, á ti lọ. Ṣé wá rí o? Tí ẹ bá wá jẹ́ ká lọ, tó bá jẹ́ pé fún ara wa ni Ọlọ́run wá ṣe tá wá fi lọ, tí ẹ̀ ń wò wá níran bí àṣẹ ń jọ ọmọ Yorùbá yìí, tá wá lọ fún ara wa, tọ́lọ́run fi ọwọ́ kún wa, tó jẹ́ ká lọ fún ara Bọ́lá Ahmed Tinubu. President Bọ́lá Ahmed Tinubu, ẹ ti jẹ́ tán, ìran yín ti jẹ́ tán nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ yóò lè gbèrí mọ́ nílẹ̀ Yorùbá. Erin kì í fọ́n kírù díẹ̀ fọ́n. Ẹ ti fọ́n, àwọn ọmọ yóò lè fọ́n mọ́. Àwọn ọmọ yóò lè, wọ́n lè jèrè nílẹ̀ Yorùbá mọ́, wọn lè ní lárí nílẹ̀ Yorùbá mọ́. Ẹ ti jayé àwọn ọmọ yín wáyé nílẹ̀ Yorùbá, torí pé ìkànnì ẹ wò wá tí yà ń jẹ wá báyìí ni. Ọlọ́run ló gbèjà wa jà tó fi jẹ́ ká lọ láàrin nínú Nàìjíríà. Orú mú wa ní Nàìjíríà. President kan ò lè ṣe Nàìjíríà ti dàrú. President kan báyìí kò lè ṣe Nàìjíríà. Jẹ́ kó ní kálukú máa lọ, ká pín, kó ní kálukú máa lọ. Ẹ jẹ́ a máa lọ. Ẹ̀yin tẹ́ wà organize. President kan, Nàìjíríà 250 million. President kan ẹ lè ṣe, ẹ jẹ́ ká máa lọ, à ń ṣe kan náà. 1914 amalgamation ó ti expire 2014. Òyìnbó fẹ́ expiring days sí nǹkan tó ń ṣe. Ẹ jẹ́ ká máa lọ. Orú mú wá Nàìjíríà, ẹ jẹ́ ká máa lọ. À ń ṣe kan náà. President Bọ́lá Ahmed Tinubu, tí a bá lọ fún ara wa, tí ẹ bá jẹ́ ká lọ, tá bá lọ fún ara wa nílẹ̀ Yorùbá yẹn, ọmọ yóò lè jẹ nǹkan kan mọ́. Wọn ò lè jẹ nǹkan mọ́. Àfi ká yà change orúkọ Tinubu yẹn ni o. Ká má mọ̀ pé àwọn ló ń jẹ́ bẹ̀. Torí pé Tinubu náà kúkú ṣe orúkọ titi yín náà. Àmọ̀dá kí ni mo ti gbàgbé orúkọ tó sọ pé orúkọ yín ọ̀tọ̀lẹ́ tó ń jẹ́ Tinubu. Obìnrin ló sọ pé ó ń jẹ́ Tinubu. Orúkọ olórúkọ lẹ̀ ń lò. Gbogbo nǹkan yín ṣe wá jẹ́ fake báyìí. Certificate fake ni. Orúkọ fake ni. Àmọ̀ ya yín, àmọ̀ bàbá yín, àmọ̀ ẹbí yín. Ìyàwó yín àtàwọn ọmọ yín nìkan náà la mọ̀. Èmi ò rí láti jọ tí ẹ ti ṣe pé cousin yín bóyá sibling ṣẹ́yìn nìkan ni yáyí bí ni. President Bọ́lá Ahmed Tinubu, gbogbo nǹkan yìí ṣe wá jẹ́ fake báyìí. Ìyẹn ò tiẹ̀ kàn wá ná, personal life yín nìyẹn. Ẹ tú wa sílẹ̀, jẹ́ ká máa lọ. President Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ á máa lọ. Ẹ wo, tó bá kun eyín kan lẹ́nu ọmọ Yorùbá báyìí, eyín kan báyìí tó bá kù lẹ́nu ọmọ Yorùbá, a máa fi gé Nigeria government, a máa fi gé yín jẹ, gbogbo ẹ politician yẹn, Nigeria fúnra rẹ̀, a máa fi gé yín jẹ yàmà, a máa fi gé gbogbo ẹran ara ẹ̀yin politician yẹn, a máa fi gé gbogbo ẹran yín jẹ pátápátá báyìí, a máa gbé sílẹ̀ lẹ́nu tó bá kun eyín kan báyìí lẹ́nu ọmọ Yorùbá. Ẹni kà ní Nigeria ti expire, ẹ jẹ́ ká máa lọ. Ẹ jẹ́ á máa lọ. President Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ á máa lọ.
oríṣiríṣi à ń jẹ kúrú kó tán láwo wọ́n tún gbọ́nwọ́ ẹ̀ sí ṣebí táwọn Fúlàní la ṣì ń sọ tẹ́lẹ̀ wípé àwọn Fúlàní wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà lọ wá sí ilẹ̀ Yorùbá tá ṣì ń jàjà yẹn o tó fẹ́ dọ́gbọ́n gbalẹ̀ wa o tí alábàgbé ní sọ́lẹ̀ kékeré á tún máa gún orí ẹni ṣẹ̀ríà lọ táwọn Fúlàní la ṣì ń bá fà o àwọn ọmọ Ìgbò náà tún sọ pé kí ló ṣubú tẹ àwọn yẹn sọ pé Lagos is no man's land lọ́wọ́n ọba o ẹ̀yin ràn mí ẹ̀yin ràn mí ṣe rí ọwọ́ ta wà yìí ẹ jẹ́ ká stubbornly determine Ọlọ́run ká fi ní gbogbo stubbornly determine bí àṣẹ olóyìnbó ní ká bá fi gba ilẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló ń dà ní gbogbo ọgbọ́n tó ní kálukú bá ní ni kọ́lọ́run kó máa fi sí wa lórí báyìí tá máa fi gba ilẹ̀ Yorùbá wa ẹranko làwọn Fúlàní yìí àwọn Yíbò náà tún ti gbé sí tiwọn dé báyìí ní ìsìn àwọn náà ìlú tó bá ti fẹ́ parun tó bá ti gba èdè wọn wọ́n ti pa ìlú yẹn run ni wọ́n ti pa ìlú yẹn run àti ẹ̀mọ́ pé bàbá Ọbásanjọ́ àwọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà tó ń pa history wa rẹ́ àwọn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tìyẹn náà àwọn ọmọ Yíbò náà tún wá ń sọ báyìí ní ìsìn ni pé a gbọ́dọ̀ sọ Yorùbá mọ́ àbí òun lè máa fi wọ̀nyí o wípé a gbọ́dọ̀ sọ Yorùbá mọ́ nílẹ̀ Yorùbá wa ẹ jẹ́ n kà fún yín Igbo group to sue Lagos government over Yoruba only language policy wọ́n ní àwọn ọmọ Igbo wọ́n fẹ́ sue Lagos state government lórí wípé wọ́n ní kó máa sọ over Yoruba only language policy lórí pé wọ́n ní kó máa sọ Yorùbá nìkan ní Lagos state pé wọn ò jẹ́ káwọn sọ èdè àwọn nínú ìlú wa tẹ wá bá wa ní lórí ilẹ̀ wa ẹ̀yin politician yìí lábàárí bá wí o ìkà níyìn o lè dẹ níyìn o lè níyìn ẹ jẹ́ ká máa lọ o ṣé àlejò mọ àlejò nílé lọ ni ṣé wọ́n ń kẹran mẹ́ran kó kàn pa ni wọ́n ní the Igbo women assembly IWA has strongly opposed the Lagos state government decision to make Yoruba the only language taught in state-owned school. The group deeply concerned about the exclusion of other indigenous languages has threatened to take legal action against the policy. Wọ́n sọ pé wọ́n threaten pé wọ́n fẹ́ gbé Lagos state government lọ sí court lórí wípé Yorùbá nìkan ni wọ́n jẹ́ kó máa sọ ní school pé wọn ò jẹ́ kó sọ èdè àwọn náà ní school wọ́n fẹ́ gbé wọn lọ sí court. Speaking at the press briefly in anyway wọ́n story èmi ò láì gbogbo kìíní lọ́rọ̀ kan ṣá ibi tí mò ń lọ ni wípé lórí ilẹ̀ wa lórí ilẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọmọ Yíbò kí ló fà á ṣé bí torí pa jẹ́ Nàìjíríà ni ṣé bí torí pa ṣì wà lára Nàìjíríà ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pa ṣì wà lára Nàìjíríà ni tí Yíbò bá lọ tí Yorùbá bá lọ tí àwọn Haúsá náà tó lọ tí Fúlàní olórí burúkú tó ń gbabi tó ti wá lọ ṣé táwọn ọmọ Yíbò tó bá fẹ́ máa ìlú tí mo wà yìí ṣé ìlú tó bí mi sí leléyìí ni bíbá ẹ̀kọ́ ló bí mi sí lóòótọ́ lè fún mi ní pálí pupa wọn ṣùgbọ́n ihun tó bá fẹ́ ni mo gbọ́dọ̀ bá wọn fẹ́ nínú ìlú yìí torí mo wá bá wọn nínú ìlú wọn ni kí n máa wá sọ wípé kí ló dé tí wọ́n ṣe include Yorùbá sínú kí ló tó ṣe include Yorùbá wọ́n gbọ́dọ̀ máa sọ Yorùbá nínú ìlú tí mo wà yìí kí ni mo fẹ́ gbé wọn lọ sí kóòtù bó ṣe rí nìyẹn o àbí àwọn ọmọ Yorùbá táwà nínú ìlú ìṣá Yorùbá community táwà nínú ìlú yìí kí wọ́n gbọ́ wá ká gbìmọ̀ pọ̀ ká wá sọ pé a fẹ́ lọ sùn gọ́ọ̀mẹ̀ntì ìlú tí mo wà yìí pé wọ́n gbọ́dọ̀ máa sọ Yorùbá nínú ìlú wọn níbo la tún já sí báyìí ẹ jẹ́ á máa lọ ẹ politician yẹn jẹ́ ká máa lọ Nigerian government ẹ jẹ́ ká máa lọ Yorùbá nation yìí ó ti di dandan á máa gbà ni
ẹni tó bá ní ká má gbà lójú ayé òun a máa gbà lẹ́yìn ẹ̀, ẹni tó bá ní ká má gbà lójú ayé òun a máa gbà lẹ́yìn ẹ̀yìn, a máa gba Yorùbá nation yìí. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́, a máa gba Yorùbá nation yìí. President Bola Ahmed Tinubu, ẹ fi Chief Sunday Igboho sílẹ̀, ẹ fi Chief Sunday Igboho sílẹ̀, ẹ ṣí gbogbo àkáǹtì wọn, ẹ ṣí bísínẹ̀sì wọn, ẹ fi Chief Sunday Igboho sílẹ̀. Àgbà wa búra láwùjọ béwé ò ṣe ọ́, ẹ rántí ọjọ́ àná ò tẹ́dá bí irú wọn. Àgbà wa búra láwùjọ béwé ò ṣe yín, ẹ rántí ọjọ́ àná ò tẹ́dá bí ìlú. Ọmọ líle lẹ́yìn náà, bàbá Bola Ahmed Tinubu, ọmọ líle lẹ fi débi tẹ́ dé yẹn. Yes, kí ni Chief Sunday Igboho ṣe téèyàn kan ò ṣe rí? Ẹ fi wọ́n sílẹ̀, jẹ́ kó máa lọ. Ẹ dẹ̀ jealous wọn ní gbogbo ẹ̀yin politician yẹn, gbogbo ẹ̀yin leaders and elders wa nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba gbogbo yín, ẹ jealous wọn nítorí pé ẹ mọ ohun tí Chief Sunday Igboho tó gbé dání. Ẹ mọ̀ pé gold ló gbé dání, real gold ló gbé dání, raw gold ló gbé dání. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ gbọ́dọ̀ jábọ́, ó dẹ̀ sì gbé dání báyìí, kò sẹ́ni tó gbé dání rí ilẹ̀ Yorùbá. Gbogbo yín jealous wọn ni, ẹ jealous wọn ni, kẹ́ kó sì sọ̀hún, ẹ bá dáradára òṣì ń sọ̀hún. Bẹ́ẹ̀ ni olórí burúkú àwọn kan a máa sọ pé àwọn ò lè tẹ̀lé torí kò kàwé, kò ní da fún yàrá ìjà ọgbẹ̀yìn tẹ́ bá sọ bẹ́ẹ̀. Kò kàwé, ó ka ọgbọ́n orí, ó smart ju yàrá ìjà ọkùnrin máa pọ́pọ́ bàbá lọ́kùn já gbogbo yín lọ. Ẹ̀yin olórí burúkú tẹ́ pé olódo certificate forger púpọ̀ nínú yẹn lọ forge certificate tẹ́ fi débẹ̀ yẹn. Mo wo interview kanjọ́ kan ehun gọ́vnà Ogun State Abiodun tó jẹ́ dàbí ojú àwọn bòróró yẹn. Ó ń sọ ńjọ́ kan, ẹni tó interview wọn máa gbé wá ńjọ́ kan, ẹni tó interview wọn yẹn ń sọ ńjọ́ kan wípé wọn ò ní certificate. Ọ̀nà sọ pé mo rí ni ó lọ sùn yàlájà wọn ìran wọn. Ó ní àwọn ò sẹ́pà wọn ní certificate, àwọn ò sẹ́pà wọn ní certificate. Gbogbo yín kò sí ètò máa tú tó máa ṣí díẹ̀ tó ní bá gbẹ̀ǹbẹ̀ nínú gbogbo yín. Olùlé ní gbogbo yín, ẹ ní certificate, ẹ lọ forge certificate ẹ fi débẹ̀ ni. Ẹ̀yin sọ pé Chief Sunday Igboho kàwé, kò ní dá fún yín, ó gbọ́n ju yàlájà yín lọ. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin tẹ́ pa gbogbo ní gbogbo yín, ìyá ẹ̀ ní ṣoríire látòkè lókè, ẹ̀yin wèrè. Ẹ fi Chief Sunday Igboho sílẹ̀, ẹ fi Sunday Igboho sílẹ̀. Ẹ̀yin sọ pé ẹ lè tẹ̀lé torí kò kàwé, ẹ tó gbọ́n ju gbogbo yín lọ. Olórí burúkú yẹn ní kan ṣe ni ọ̀bùn yín rí kó ọkọ̀ tìrọ̀ ọmọ ni. Ẹ̀yin wèrè gbogbo politician yìí mú bá wí o, ẹ̀yin wèrè gbogbo. Bọ́dà mi Koiki ẹ ṣe ẹkú dìde o, ẹ ṣe ni mo ti pẹ́ o, ẹ ṣe tẹ̀wá tẹ̀gbọ́n. Ẹ fi Chief Sunday Igboho sílẹ̀, ẹ ṣe àkáǹtì wọn, ẹ jẹ́ kó free kó máa ṣe ohun tó kí lọ ṣe téèyàn kò ṣe rí, kò ní dá fún gbogbo yín. Ẹ̀yin olórí burúkú, nígbà tí a bá sọ pé Chief Sunday Igboho kàwé, Professor Banji Akintoye kọ́ tó ka gbogbo àwọn olórí burúkú, ojú wọn ò rí nǹkan tó dáa, Professor Banji Akintoye Chief Sunday Igboho sọ fún mi pé òun fẹ́ jẹ president àbí òun fẹ́ jẹ nǹkan kan ni. Ó nífẹ̀ẹ́ ẹ̀ràn ẹ̀ ni, Chief Sunday Igboho nífẹ̀ẹ́ ẹ̀ràn ẹ̀ lọ ṣe ń jà ni. Wọ́n sọ fún mi pé àwọn ò lè tẹ̀lé o, ṣé òun lè fẹ́ di olórí wa ni, kò ní dá fún gbogbo ẹni tẹ́ bá sọ ẹ̀ ní yàmáyàmá yẹn, ẹ̀ ní ṣoríire. Tálálẹ́ bá ní kó dá fún yín, ọlọ́sàn máa yẹ ẹni. Ẹ̀yin olórí burúkú politician yẹn, ẹ̀ ní ṣoríire, ẹ̀ ní jèrè ayé yín, jáde rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín. Ẹ fi Chief Sunday Igboho sílẹ̀, ẹ̀yin tẹ̀ ń jowú ẹ̀. Professor Banji Akintoye nǹkan tó jẹ́ pé àwọn ni leader wa, rí yẹn, ṣé illiterate làwọn yẹn náà, kò ní dá fún yín. Ìyáláyà ọkùnrin máa púpọ̀ ìyáláyà yín kò kàwé tí Professor Banji Akintoye tán kà, kò ní dá fún yín látòkè dókè olórí burúkú. Ìmí inú yín kò ọgbọ́n orí ọgìtẹ́ pé ọgbọ́n orí ẹja ló wà lórí yẹn. Ìgbọ́ tó ṣe Sunday Igboho ni, ẹ̀ ní ṣoríire, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin wèrè gbogbo. Ẹ fi wá sílẹ̀, ẹ jẹ́ ká máa lọ o, ẹ jẹ́ ká máa lọ. Ọlọ́run tiẹ̀ ti sáyẹ̀nsì, àwa lọ ni wàláhì. Ẹ wo, tá a bá fẹ́ ṣe rálì ìjọ, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, tá a bá fẹ́ ṣe rálì ẹjọ́ tó lọ lọ́wọ́, ẹ jẹ́ kó pé bí 5 million tá a bá wà níta. Politician tó bá bí alájà ọkùnrin máa pọ́pọ̀ bàbá lákù já ẹ̀dá lọ́nà ọ̀run, kó wá fèsì wa, kó wá dí wa lọ́nà. Wo á fi kú ṣèfàjẹ ni, bẹ́ẹ̀ ni á fi kú ṣèfàjẹ ni tó bá dá wa lọ́nà tó tá a bá ṣe rálì. Ẹ̀yin olórí burúkú ẹ̀yà ṣeré tẹ́ ìwúlò kankan fún ọ̀nà Yorùbá. Olórí burúkú àwọn gọ́vnà yẹn náà, wọ́n máa gbowó allocation, wọ́n máa pocket sápò, títí ò dá, ọ̀nà ò dá, kò sí basic amenity kankan tẹ́ fáwọn ọmọ Yorùbá. Kò sí iná, kò sómi, school ò dá, kò sí hospital gidi, kò sí kankan tẹ́ fi ń ṣàǹfààní fáwọn ọmọ Yorùbá. Olórí burúkú àwọn aṣèrè má ṣàǹfààní, èpè màlé. Èyí Sanwó-Olú yẹn tó máa ṣe bí aràn, tó máa ṣe bí ọmọ onúgò, tó máa ṣe bí ètò oṣù ẹ̀ ò pé, tó máa ṣe bí ọmọ February. Ọ̀dẹ̀ òpònú bàbá sọ pé wá mú mi, kò ní dáa fún ẹ, ní dáa fún gbogbo yín, ẹ̀yin aṣèrè. Wo àwọn ọmọ Ìgbò,
ẹ gbọ́dọ̀ cancel Yorùbá o, ẹ gbọ́dọ̀ cancel Yorùbá táwọn ọmọ Ìgbò tó ń bẹ fà báyìí nísìn. Àdẹ̀fẹ́ ṣẹ̀rí àlọ́ tó lè ti fẹ́ gbé ṣẹ̀rí àlọ́ wọ Èkó, àfẹ́ ṣẹ̀rí àlọ́. Àmọ́ pé gbogbo nǹkan táwọn Fúlàní bá fẹ́ lórí pé kí bàbá ẹ̀ kó lè ṣe 2027 òun lè máa fẹ́, òun lè máa kọ́ láti ta gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá, gbogbo ọmọ Nàìjíríà pátápátá láti fi sọ pé kẹ́dé 2027 yẹn yín nǹkan wá o, àwa máa lọ èyí tó bá ṣòṣì nínú yín òṣì máa ṣe ni, òṣì máa ṣe ni tó bá ṣòṣì nínú yín. Ẹyẹ ló ṣe ìbá yín tọ̀ bí ṣe adìyẹ ló ṣe ìbá yín tọ̀ tẹ́yẹ lé bá bá yín tọ̀. Èmi ò mọ̀ wé yẹn paṣá, ẹ ṣáà mú èyí tó bá ti bá lọ nínú méjèèjì. Àwọn ọmọ Yíbò máa sọ pé Lagos is no man's land. Ìlú tèmi náà wà yìí nísìn kí wọ́n sọ fún wọn pé Island is no man's land. Níbo débi tí mo bẹ̀bẹ̀ kan tó fún mi ní pupa, tí mo mọ tó jù mí rí kí n tó rí pupa. Nígbà tó jẹ́ pé kò sí bọ́dà, púpọ̀ kàn wọlé ni. Wọ́n ò mọ wọn. Ọlọ́run bá o. Tọmọ Yíbò kan bá ti wọ, tọmọ Yíbò kan tó bá ti rẹ́ǹtì ilé kan báyìí nísìn. Ọmọ Yíbò ẹyọ kan ló rẹ́ǹtì ilé o. Nílẹ̀ Yorùbá wa ni o. Wàláì kọ́dún yẹn tó délẹ̀ báyìí wọ́n ti máa pé 10 nínú yàrá yẹn. Kò sí immigration system wa, kò gbádùn. Wọ́n mọ iye èèyàn tó wà nínú ìgbà ọlọ́tẹ̀ tí ká ṣe ń sògbẹ̀yìn, ìgbà ọlọ́tìkà. Gbogbo ọtí pẹ́ mẹ́wàá wọ́n dẹ̀ máa bímọ sí wọ́n máa rẹ̀ sí. Wọ́n máa bímọ sí wọ́n máa rẹ̀ sí. Wọ́n ní ìmọ̀ kíní kan mi àtòwé yìí gan rápà mi ìmọ̀ wé paṣá mi ṣá mo fẹ́ pòwe kan mi ó ti sapá mi lórí mi ìmọ̀ pa. Ọ̀ṣẹ́ ní màmá dé ọ̀ṣẹ́ náà máa sọ pé ìgbà tó ti pọ̀ tó ti bímọ síbẹ̀ táwọn ọmọ ti ń gbọ́ Yorùbá ọ̀ṣẹ́ náà máa sọ pé Lagos is no man's land. Àwọn olórí burúkú gọ́fúnà wa, àwọn president wa, gbogbo àwọn politician gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde. Kí ló ṣe ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá yìí gan pàápàá? Ok, mo ti ẹ̀ ṣe ń bọ̀ lórí ọba ex-convict ọba tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní Amẹ́ríkà yẹn mo ṣe ń bọ̀. Ọlọ́run ti ń yẹ̀yẹ́ yín ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, Ọlọ́run ti ń yẹ̀yẹ́ yín. Gbogbo ọba tó bá dẹ̀ sọ pé kí Yorùbá má bọ́ lóko ẹrú torí ẹ̀yin ọba yìí gan pẹ̀lú àwọn tí wọ́n ń dí wa lọ́wọ́, ẹ̀yin gangan làwọn tí ó ń dí wa lọ́wọ́ tí ẹ fẹ́ ká lọ. Torí pé tí gbogbo ọba tó bá fẹnu kò tó bá sọ pé ìran Yorùbá lọ lédè wà láìtàláì sọ́bì láì láti láwà. Yorùbá máa lọ. Ẹ̀yin ọba alátẹnujẹ, ẹ̀yin ọba oníjẹkújẹ, ẹ̀yin ọba tó ti fi ohun dọ́là tó ti fi gbàṣẹ lẹ́nu yín, ẹ̀yin ọba tẹ́ pé ẹnu yín ò tọrọ mọ́. Kí ṣógbọ́n ẹ̀yin ọba ni ẹ̀yin ọba alájẹsẹ oníkùjẹkùjẹ lèmi bá wí o. Wọ́n ní èèyàn ń bú ọba, mi ò bú ọba, àwọn ọba gidi wà, àwọn ọba alátẹnujẹ lèmi bá wí. Ẹ̀ tó bá dẹ̀ àmọ́ pọ̀ ọba tòun alátẹnujẹ ni òun ni kó mu. Kí ṣógbọ́n ọba lèmi ń bú, ọba alátẹnujẹ ni mò ń bá wí. Àwọn ọba tó lọ ń fẹ́ Fúlàní torí owó, ọba Olúwo ọba Fúlàní tó lọ ń fẹ́ Fúlàní torí pé kọ́ lè fún nípò, kọ́ lè fún lówó. Wo tá a bá gbalẹ̀ Yorùbá yẹn tán, àwọn Fúlàní yẹn gangan fúnra yín ló ṣe máa bẹ́ orí yín báyìí àbí kẹ́ lọ bínú ṣígbáwò. Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ torí máa já sásán ni. Ọlọ́run ó máa já sásán ni torí a máa gbalẹ̀ Yorùbá wa tán. Ẹ wá wò bóyá kí ló ń ṣe kinní sábìsì yẹn ò dáa, kí ló ń ṣe àbí kí ló ń torí a máa gbalẹ̀ Yorùbá wa. Ẹ lọ fẹ́ Fúlàní, ó gbẹ̀yìn ọba tẹ lọ fẹ́ Fúlàní torí pé bóyá kọ́ lè fún yín àwọn Fúlàní bí wọ́n lè fún yín lóyè àbí kọ́ lè fún yín nìkan àbí kọ́ lè fún yín lówó tí gbogbo yín máa já sásán ni torí a máa gbalẹ̀ wa. Pé ẹ máa bá Fúlàní lọ, ẹ máa lọ sí àkókò ní ìdí tẹ́lẹ̀. Wúlò fún alẹ̀ Yorùbá náà tẹ́lẹ̀. Èèyàn ọba alátẹnujẹ rẹ bá kábíyèsí o. Mo yí ká ọ̀tún o, mo yí ká òsì o. Kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kírùkẹ̀rẹ̀ kojo kìíní pẹ́ àbí ìmọ̀ ṣá. Kábíyèsí o, kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀. Ọba Ọọ̀ni of Ifẹ̀. Olórí aládé lẹ́yìn náà. Ọba oriented lórí àwọn ọba pátápátá. Ẹ̀yin ni bàbá wa nílẹ̀ Yorùbá. Kábíyèsí. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Ta ló ń pè mí? Ní ń pè mí. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Ṣé bí ẹ ṣáà rí ṣe Sunday Igboho bó ṣe lé wọn sẹ́yìn òdì. Dẹ̀ sọ nǹkan kan láti ọdún yìí. Kò dábẹ́ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Kábíyèsí bàbá wa kábíyèsí o. Dẹ̀ sọ nǹkan kan láti ọdún yìí. Wọ́n sì gbogbo àkáǹtì wọn, bísínẹ́sì wọn ò rí ṣe. Kábíyèsí a jẹ́ pé ní last year tẹ́ ní kí ṣe Sunday Igboho gbà tó ń pa àwọn ọba yẹn, tó ń pa àwọn ọba bíi 3 kan
ọba mẹ́ta ìkan escape nínú wọn tó pa àwọn ọba méjì sí títì ńgbà yẹn tẹ́ wá pe ṣe Sunday Igboho wípé kí wọ́n wálé tẹ́ ní kí ṣe Sunday Igboho wálé gbà tó fi ṣe meeting yẹn a jẹ́ pé set up lẹ́fẹ́ fi ṣe Sunday Igboho ṣe ńgbà yẹn nìyẹn ńgbà tẹ́ fi sọ pé ẹ pàtẹ́wọ́ fún Sunday ẹ pàtẹ́wọ́ fún Sunday tí ẹ mọ̀ pé ṣe Sunday Igboho tó ti lọ sí Germany ńgbà yẹn tẹ́ invite ṣe Sunday Igboho pé kán wálé tẹ́ invite Ìbà Gani Adams náà gbà yẹn tẹ́ invite gbogbo àwọn ọba a jẹ́ pé set up ni ẹ fẹ́ fi ṣe fún Sunday Igboho ńgbà yẹn ẹ nífẹ̀ẹ́ ṣe Sunday Igboho a jẹ́ pé tó bá yẹ pé káàdì ṣe Sunday Igboho wálé ni ẹ fẹ́ káwọn kí Nigeria government kó mú wọn ṣíkún nìyẹn yes wọ́n á padà máa rò bẹ́ẹ̀ o torí tó bá yẹ pé nífẹ̀ẹ́ ṣe Sunday Igboho ni láti ìgbà yẹn ṣe mọ̀ pé torí pé wọ́n ń pa àwọn ọba lẹ́ṣẹ̀ fẹ́ invite ṣe Sunday Igboho ńgbà yẹn tí ṣe Sunday Igboho ti wà ní Germany tẹ́ mọ̀ pé ti wà ní Germany láti ìgbà yẹn ẹ̀ẹ́dẹ̀ sọ kankan nípa ọ̀rọ̀ ṣe Sunday Igboho mọ́ bẹ́ẹ̀ bí ẹ̀dẹ̀ ń sọ lẹ́yìn ṣá èmi ò dẹ̀rù bẹ́ẹ̀ pé bí ẹ̀ sọ lẹ́yìn torí pé ẹ̀ tí ẹ̀ ráyè táwọn ọmọ Yorùbá ìyàwó lẹ́kọ̀ọ́ ń kó jọ personal life yín nìyẹn náà ẹ má bínú kábíyèsí ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ personal life yín nìyẹn ẹ̀ ráyè táwọn ọmọ Yorùbá kábíyèsí kò dábẹ́ yẹn o àwọn ọmọ Yorùbá dẹ̀ ń kú o ọ ń pokùn so o ebi ń pọmọ Yorùbá o ìyà ń jẹ wá o èmi ò mọ nǹkan tí tẹ́tẹ́ ń ṣe ní lẹ́nu rẹ kábíyèsí wàláì ẹ máa ní iyì yín máa tó inú iyì yín máa jù báyìí lọ tá a bá gbẹlẹ̀ Yorùbá ẹ̀yin ló bá aládé ẹ má jẹ́ káwọn gọ́fìnà kan máa control yín kí president kan máa control yín ọba bá lórí ohun gbogbo ní kábíyèsí tẹ́ ẹ bá jẹ́ ká gba ilẹ̀ Yorùbá wa kúìn tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kò ní jáyé tó yín Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ kábíyèsí ẹ sowọ́pọ̀ pẹ̀lú ẹ jẹ́ ká gba ilẹ̀ Yorùbá wa ẹ pé gbogbo àwọn ọba tó kọ ẹ jẹ́ ká gba ẹ má dá president Bọ́lá Ahmed Tinubu lóhùn ẹ má yẹn wà selfish ẹ má dá wọn lóhùn kábíyèsí ẹ má ọwọ́ níyàwó alẹ́jọba ní lórí ẹ sowọ́pọ̀ pẹ̀lú ẹ jẹ́ ká gba ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí n máa rò pé bóyá set up lẹ́fẹ́ fi wíwá tẹ́lẹ̀ tí ṣe Sunday Igboho wálé yẹn torí láti gbà yẹn ẹ sọ nǹkan kan náà ẹ sọ nǹkan kan ṣe rí owó tó ń fún yín yẹn peanut ló ń fún yín owó tí ìyàwó Tinubu Madam Remi Tinubu like husband like wife tó gbé wá fún yín 1 billion ike ló ní 1 billion chicken change peanut tó gbé wá fún yín gbàtẹ́ gbẹ́ èrè president èrè Madam Tinubu tó gbé 1 billion wá fún yín owó kékeré ni tá bá gbalẹ̀ Yorùbá wa ẹ máa wọ ẹnu ọlá ni ẹ máa dé Bọ́lá nílé lórúkọ yín máa jẹ́ Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ gbogbo ẹ̀ ọwọ́ kápá yín ló máa wà ẹ má jẹ́ kán ṣe lẹ́ni tó wà nídìí òrò tí òróró jẹ ẹ jẹ́ nǹkan kan ẹ mú nǹkan ta nílẹ̀ Yorùbá ni ilẹ̀ ọlọ́ràá Ọlọ́run dálẹ̀ wa dáadáa Ọlọ́run dá ilẹ̀ Yorùbá dáadáa kò sí nǹkan ta even omi ata kẹ lọ́ta tó báyìí gbogbo àwọn kóróróró inú ata yẹn kẹ dá sílẹ̀ báyìí wàláhì ẹ padà lọ wò ó máa ti wù ní Ọlọ́run dálẹ̀ wa dáadáa kò sí nǹkan tá a ní human resources a ní human resources kábíyèsí ẹ jẹ́ ká gbalẹ̀ wa ẹ jẹ́ ká pọ̀ yín náà ẹ lè ṣe ẹ má dá àwọn tó ń ti àwọn politician yẹn lóhùn wọn ò respect yín gan wọn gbé Fúlàní borí yín kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ jọ kí lè tó yọ lábẹ́ mi kí ni tí mo wọ̀ sọ́ndà ẹ jẹ́ ká gbalẹ̀ wa kábíyèsí wọ́n tún fẹ́ gba èdè wa ìlú tó bá ti fẹ́ tó ti gba èdè wọn ìlú yẹn wọ́n fẹ́ parun ni wọn ò fẹ́ ká mọ identity wa àwọn ọmọ wa àwọn ọmọ tẹjọba lé lórí àwọn youth wa wọn ò níṣẹ́ lọ́wọ́ kò sí company kábíyèsí kò sí company ní Nàìjíríà kò sí company wàhálà tí máa wá next time mo ní lọ́wọ́ ó kàn yẹ pé mi ò plan pé máa sọ̀rọ̀ débẹ̀ ni company tó ti kúrò ní Nàìjíríà ní last year tí Tinubu débẹ̀ company tó ti kúrò Nàìjíríà wàláì máa gbé gbogbo ẹwà awareness tó bá fi ṣe program ṣé Nàìjíríà ni company fẹ́ máa àwọn tó wà bẹ́ẹ̀ ń lọ ẹ wá sọ pé kẹlòmí kí mi wá síbẹ̀ ṣùgbọ́n tí ó bá dẹ̀ sí táwọn company tó bá ń close down kí ló ṣẹlẹ̀ nígbà táwọn company tó bá ń close down báwo ni àwọn ọmọ wa báwo ló ṣe fẹ́ ríṣẹ́ ṣe ìlú tí mo wà yìí àfi tó bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ wà Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ iṣẹ́ wà àfi tó bá fẹ́ ṣiṣẹ́ ìlú tó dáa nìyẹn àwọn ọmọ kàwé tán wọn ò ní ríṣẹ́ ṣe kò síṣẹ́ Nàìjíríà ò dáa kò sáǹfààní kankan ń bẹ fáwọn citizen àwọn masses kò sí ń bẹ kábíyèsí ẹ jẹ́ ká gbalẹ̀ wa ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ jẹ́ ká gbalẹ̀ wa kábíyèsí
ẹ má wo tàwọn Tinubu ẹ̀yin ló lórí ọba ẹ ti gbọ́ kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbalẹ̀ wà bí mo ṣe wà yìí ebi ò pa mí bíbà yìí Ọlọ́run dẹ̀ ní febi pa mí ìyà ò jẹ mí wọ́n ń tọ́jú mi nínú ìlú yìí wàláì wọ́n ń tọ́jú mi nínú ìlú yìí God bless ìlú tí mo wà yìí o ìlú tí mo wà yìí Ọlọ́run ní pàlú ìrun o gbogbo tó bá fẹ́ báyìí lọ́lọ́run máa fún wọn lágbára Ọlọ́run wọ́n ń tọ́jú wa àwa di àwọn ọmọ Yorùbá àwa lọ ń ṣerú káàkiri ní gbogbo àgbáyé ìlú tí ó bá wà lórílẹ̀ ayé yìí tó bá sọmọ Yorùbá bẹ́ẹ̀ ìlú yẹn ò lè function ìlú yẹn ò lè gbérí ọkàn jẹ́ ìlú ni ọmọ Yorùbá àwa ń ṣiṣẹ́ bí erin à ń jẹ̀jẹ̀ ìlérí ọmọ aláṣọ wa wá ń wà kísà ọmọ ẹlẹ́ran wa wá ń jẹgun àwa ń ṣọmọ ọ̀dọ̀ káàkiri kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn kábíyèsí ẹ̀yin lólórí ọba ẹ̀yin lólórí ọba ẹ jẹ́ kí àṣẹ kó padà sẹ́nu yín kẹ́nu yín tọrọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káṣẹ kó padà sẹ́nu yín ṣé àwọn Fúlàní nǹkan rẹ́dẹ̀ yín gangan fúnra yín useless ni kábíyèsí ẹ tún wá lọ sọ́dọ̀ Tinubu Buhari last year lẹ lọ sọ́dọ̀ Buhari last year ni last year lẹ lọ sọ́dọ̀ Buhari lẹ lọ kí Buhari tó jẹ́ pé nígbà tó wà ńbẹ̀ 29,000 ọmọ Yorùbá ló pa bàbá màálù tí ò kí ẹ tí ò rán ọmọ Yorùbá ẹ lọ sọ́dọ̀ Buhari ẹ tún wá ń sọ bẹ́ẹ̀ ó dùn mí o but mi kàn rí kankan ṣe ẹ tún wá ń sọ pé ìgbà tí Buhari wà ńbẹ̀ Buhari ṣe dáadáa kí ni Buhari ṣe kábíyèsí kò dá bẹ́ẹ̀ yẹn mi ìyájú sọ́ba o mi ìyájú sí yín kábíyèsí o kò dá bẹ́ẹ̀ yẹn Buhari ò ṣe dáadáa yín náà mọ̀ ẹ mọ̀ kábíyèsí but ẹ má ti torí pé bóyá torí pé ẹ̀yin ti jẹ ẹ ti mu ìyàwó pọ̀ láàfin aríléyan ká niyín ibi tó bá wù ilẹ̀ máa yan sí ilé wà ẹ̀ ń kọ́ shopping plaza káàkiri ẹ̀ ń kọ́ oríṣiríṣi ẹ̀ ń kọ́ sinimá ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fine ẹ̀ deserve ẹ̀ ọba ní ọba bá lórí ohun gbogbo ṣùgbọ́n èrò tàwọn tó wà lẹ́yìn yín náà kábíyèsí ẹ rò pé ìyà ń jẹ àwọn tó wà lẹ́yìn yìí ẹ jẹ́ kí n sọ fún yín kábíyèsí tí ó bá ṣe pé bẹ́ẹ̀ náà wá sí ìlú òyìnbó a máa believe pé bẹ́ẹ̀ Ọlọ́run dá wa fún yà jẹ ni nílẹ̀ Yorùbá yẹn torí ẹlòmíì tẹ̀ ti rò pé bí ẹ bọ́ Ọlọ́run ṣe dáhùn nìyẹn fún yà jẹ kò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run tó dá wa sílẹ̀ Yorùbá ó mọ nǹkan tó dá wa sí ó dá wa sílẹ̀ ọlọ́run àní ayé ló pa kádàrá àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá dà Ọlọ́run máa jẹ́ káyé padà Ọlọ́run máa káyé pa kádàrá àwọn dà sábúrú ìran Yorùbá ò ṣe ìran tó lè jẹ̀yà kábíyèsí tá a bá gba ilẹ̀ Yorùbá tí Ọlọ́run bá ṣe tó bá náwó sí tẹ́ gbogbo àwọn ọba yẹn tá a bá gba ilẹ̀ Yorùbá wà láìtàláì sọ́ọ̀dì láìláṣíláwà Yorùbá yìí máa garun wò wá ni ẹ fún wa ní ọdún mẹ́wàá yẹn gan tiẹ̀ ti pọ̀ jù ní ìkọta nílẹ̀ Yorùbá yẹn ọmọ máa sáré ni ìlú wo ló náwó jù ní gbogbo àgbáyé yìí ọmọ máa garun wò wá ni ṣé bí nǹkan tí olórí burúkú àwọn British tó rí nìyẹn nǹkan tó rí nìyẹn ọmọ ìpè ìran Yorùbá ìran tó gbọ́n ni tó gbárí ni tó smart ni ọmọ ìpè Ọlọ́run dá wa dáadáa ni wọ́n sọ pé àwọn fún wa ní independent in 1960 irọ́ ọlọ́pàá ṣé bí wọ́n sọ pé téèyàn bá fi àgbò fún eégún téèyàn bá fàgbò sílẹ̀ ó máa ń fi sílẹ̀ tẹkùntòkun ni mi mọ̀ téèyàn bá fúnyàn lágbò ó máa ń fi sílẹ̀ tòkùntòkun ni mi mọ̀ ó mọ̀ nǹkan tí mo fẹ́ sọ bí mo ṣe máa sọ ni so àwọn Fúlàní yẹn wọ́n fún wa ní independent ní 1960 wọ́n á fokùn sílẹ̀ lọ́rùn àwọn ọmọ Yorùbá wọ́n á fokùn sílẹ̀ lọ́rùn Nàìjíríà wọ́n á fokùn sílẹ̀ lọ́rùn Nàìjíríà àwọn ọlọ́sìn control màálù àgbò tó fi sílẹ̀ yẹn wọ́n wá mú okùn wọ́n fi okùn sọ́rùn ẹ̀ tó bá fẹ́ kí àgbò yẹn kó lọ sí left tó bá ti fa okùn yẹn báyìí lọ sí left tó bá fẹ́ kó lọ sí right tó bá ti fokùn yẹn báyìí lọ sí right tó ń ṣe fún wa nìyẹn wọ́n mọ̀ àwọn náà mọ̀ ìpín táwọn bá fi ìran Yorùbá sílẹ̀ onídà London kilo UK àwọn bá wo wàhálà ọmọ máa gbé abọ́ ọmọ máa tọrọ oúnjẹ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ni tó bá fi wá sílẹ̀ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe kábíyèsí ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ wà educated ẹ kàwé náà yín náà mọ̀ ẹ má tẹ̀lé Tinubu ẹ má ṣe bọ̀ ẹ tẹ̀lé Tinubu àmọ́ pé àwọn ló fi yín síbẹ̀ náà àwọn ló fi yín jẹ́ ẹ̀rọ Ọlọ́run dẹ̀ sọ pé ó tọ́ sí yín náà nìyẹn kábíyèsí ẹ má tẹ̀lé Tinubu àwa ní kẹ́ wo àwa lè jọba lé lórí Ọlọ́run tó fi yín síbẹ̀ ó mọ ìpẹ́ ìdísáàbù ẹ̀ náà ló sì fi yín síbẹ̀ bó tẹ̀sí lè jẹ́ pé Tinubu náà ló fi yín síbẹ̀ ifá gbogbo ifá Tinubu náà ni so ó mọ Ọlọ́run ti kọ́ ọmọ yín náà tọ́lọ́run bá kọ́ ọmọ yín kò ní fi yín síbẹ̀ kò ní jẹ́ kẹ́ débẹ̀ so àwa ní kẹ́ wo àwọn tẹ́ jọba lé lórí ni kó bá jẹ̀ṣẹ̀ sí yín lọ́rùn torí pé owó òṣì kó tiẹ̀ kó sì lọ máa ń fẹ́ pàkó dẹ̀ ti ń wá kókó sì lọ fẹ́ pòwe kan dẹ̀ tún ti sá lọ
òun náà Aare náà nìyẹn ṣé tá bá gba Yorùbá wa ní ìsìn èmi máa pọ́n pálí pupa tó fún mi báyìí máa gbọ́n pálí mi pápápá báyìí mo ń bọ̀ gbé náà nílẹ̀ Yorùbá ni Ọlọ́run máa lọ sí school Yorùbá school òwe tí wọ́n máa kọ́ òwe tó máa ń wù mí pa mi mọ́ pa ni èdè mi la identity mi Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ èdè mi dùn òyìnbó òṣìwò òyìnbó burúkú tá a máa sọ òyìnbó tí gbogbo yín ti máa fẹ́ ká kí ló kèmí pẹ̀lú òyìnbó bọ́tà ò ń ṣe oúnjẹ ọ̀bọ ìyá mi ò fi kọ́ mi kí ló kí n tèmi àti òyìnbó èdè mi dùn dáadáa má tún lọ kọ́ òwe tó máa ń wù mí kí n pa yẹn tí mi ò rí pa kábíyèsí ẹ jẹ́ ká gba ilẹ̀ wa ẹ ti gbọ́ wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n mọ̀ pé ìran Yorùbá ẹ má bínú aṣọ mi nǹkan tí mo wọ̀ sábẹ́ yẹn kó jáde nǹkan tí mo wọ̀ sábẹ́ yẹn ń jáde léèsì ni mo pa wọn léèsì kìíní ó dẹ̀ so kábíyèsí ẹ jẹ́ ká gbalẹ̀ wà ṣe ti gbọ́ wọ́n mọ̀ ṣe bí ìgbà tó fẹ́ gbé ìjọba sílẹ̀ ṣé 1914 yẹn náà ni wọ́n fẹ́ 1914 náà tó fẹ́ amalgamate wa wọ́n mọ̀ wọ́n ti rí wípé àwọn ọmọ Yorùbá yà àwọn ọmọdé yìí smart wọ́n gbọ́n àwọn onílé control wọn Yorùbá ọpọlọ wà Ọlọ́run dá wa dáadáa kábíyèsí ọ rí pé àwọn eléyìí gbọ́n wọn smart ọmọ ohun tó ń ṣe táwọn bá sọ pé wọ́n rí ìgẹ̀ náà ní tó fi jẹ́ kí Awólọ́wọ̀ kó débẹ̀ wọ́n mọ ohun tó ń ṣe wọ́n ti wò pé Awólọ́wọ̀ ìgbọ́n eléyìí gbọ́n ta ni àwọn onílé control ẹ̀ lọ́ fi gbé fún àwọn Fúlàní wọ́n mọ̀ ìpọ́ gọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n máa ń hungry fún power ni wọ́n mọ̀ ìpọ́ gọ̀ so wọ́n rí pé àwọn lè control wọn wọ́n mọ̀ British gbọ́n wọ́n mọ̀ nǹkan tó ń ṣe wọ́n tó so wá pọ̀ wọ́n ń kẹrun mẹ́rin kún kan pa àìṣe kan náà orú mú wá Nàìjíríà kábíyèsí wọ́n mọ̀ ọmọ yìí ni mo jẹ́ o ọmọ yìí ni mo jẹ́ mi ètò yìí bá sọ̀rọ̀ o ṣùgbọ́n mo kàn wo náà ní ara ń tèmi náà ni bí a ṣe ń jẹ ọ̀rọ̀ mi yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn lọ́wọ́n bá o Ọlọ́run á gbalẹ̀ wá fún wa anyway. Hello. Ẹ ṣé o ẹ ṣé bàbá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ bá dá sétò. Ẹ kọ́ ọ̀rọ̀ ní. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé sà. Àmì o àmì ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé àjọdélẹ̀ lè rí láìpẹ́ láì jìnnà ni ẹ ṣé gan thank you. Ṣé rí ọ̀rọ̀ àwọn kábíyèsí tẹ mẹ́nu báyìí? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ kábíyèsí yẹn àwa mọ àwọn ọba tó dúró tì wá a dẹ̀ mọ àwọn ọba tí ó jẹ́ pé olóṣèlú náà ń ṣe. Àwọn òbí bínú ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tí máa ń sọ pé akèrègbè lójú èdè dáàbòbò sí lọ́rùn rẹ̀ fún. Ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán máa wò wá ràn. Àwa náà mọ̀ pé sẹ́tọ̀ ọ̀pọ̀ fẹ́ ṣe fólóyè tàbí kú olóyè níbi kó máa bọ̀ láwọn ilé Ifẹ̀ láti wá ṣe mítí pẹ̀lú àwọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ ǹjẹ́ láti gbà tí wọ́n ti pe olóyè tó wá wọ́n ti pè pàdé ogun tán pè nígbà yẹn. Ìjà nǹkan dá kó sọ̀rọ̀ ọkọ̀ olóyè mọ́. Ìjà ẹgbẹ́ kan sọ pa olóyè mọ́. Àwọn ọba yẹn ìjà ẹgbẹ́ kan sọ pa pé àbí bẹ́ẹ̀ ṣe máa wá sílé o bẹ́ẹ̀ ilẹ̀ ní ṣe máa wá sí Nàìjíríà o. Ẹ bá gbéṣẹ́ pé lórí àkáǹtì ẹ̀fẹ́ búlọ́ọ̀kì o. Ìjà ẹgbẹ́ wọn gan mọ́. Ẹ lè gbọ́ mọ́ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn olóṣèlú ló ń kọ̀ǹtró wọn. Àwọn ọ̀dẹ̀ bínú àbínú a mọ̀ pé ọjọ́ bọ̀ lọ́lọ́ wa wí. Ìyá mi ẹ tó wá jẹ́ sọ ọ̀pọ̀ fún yín tẹ́ rí nílẹ̀ Yorùbá tá wà sí tẹ́ ń gbọ́ mi mà. Bẹ́ẹ̀ni mo ń gbọ́ yìí. Nílẹ̀ Yorùbá tá wà sí Fúlàní tó ń pa Yorùbá tó ń pa wá wọ́n ti pé sọ́nà méjì báyìí o. Àwọn kan wọ́n pààyàn nínú ìlú láàárín ìlú irú ẹ̀ lọ́mọ rèrè olójú tó wà lọ́rin tó pa ọmọbìnrin yẹn. Ṣé Fúlàní ni? Fúlàní lẹ́yìn kò ní bàtà bá yàrá sọ fún yẹn wípé kò ní bàtà yẹn bá rí oyún Fúlàní kó tó mọ tó fẹ́ fi bí. Ṣé ti yé yín? Bẹ́ẹ̀ni. Kò ní bàtà bá tẹ̀sẹ̀ sọ pé nǹkan báyìí ní Fúlàní fẹ́ fi bí kó tó mọ̀ pé pupa lọ́ máa fi bí. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni mo ń gbọ́ yìí. Ṣé rí ẹni ọmọ bẹ̀bẹ̀ yẹn ẹni tó bá mọ̀ ẹni lè wojú ẹ̀ dáadáa sọ́jọ́ Yorùbá ẹ gbàgbé kó jẹ́ Yorùbá. Àwọn ará àwọn Fúlàní Ìlọrin ni bọ̀bẹ̀ yẹn. Bí Fúlàní ló bá yẹ ẹ̀sùn. Ṣé ti Fúlàní Ìlọrin ni wọ́n ń ṣe Yorùbá
ẹ̀yin ò rí mú wọn gbogbo Fúlàní mélòó ẹ̀yin ò rí mú rẹ̀ ní ojú wọn ni ẹ bá ti rí Fúlàní ẹ máa dá Fúlàní mọ̀ náà kò nígbà tó bá jẹ́ sọ júwe pé Fúlàní lélẹ̀ Fúlàní kọ́ lélẹ̀ ìnà Fúlàní Ìlọrin ni wọ́n kàn jẹ́ orúkọ Yorùbá ni. wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀. òun àwọn ní ẹni tó ń pààyàn káàkiri ẹ̀yìn àwọn Ìlọrin àwọn Fúlàní Ìlọrin yẹn àwọn ń pààyàn nínú ìlú wọ́n dẹ̀ tún láwọn tó ń pààyàn nínú igbó. tó o tábà gbalẹ̀ wa gbogbo orúkọ báyìí wọ́n máa kó nílẹ̀ àní gbogbo àní gbogbo orúkọ báyìí mọ́. àwọn àǹfààní tó wà nínú ká gba Yorùbá nation nìyẹn. àwọn Fúlàní kan pààyàn nínú ilé àwọn kan dẹ̀ ń pààyàn nínú ìgboro lálẹ́ nínú oko. gbogbo ẹgbẹ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ nílọrin yẹn gbogbo àwọn tó ń pera wọn lóde Ìlọrin òdo kìíní kan tẹ́rù pé Yorùbá ni gbogbo wọn ni. Fúlàní tó ti ń bá yẹ̀yìn Yorùbá tó ti ń bá wa Yorùbá tó ti ń bá wa jẹ́ orúkọ wọ́n tún ń fi orúkọ ọba orúkọ ìdílé ọba sí orúkọ wọn. àti kẹrọ mi rò. adé kìíní kan adé níyì adé gbogbo ẹ̀ mọ́ra wọn Fúlàní bọ̀dá màtà. báwo lẹ ṣe máa ro kàn lọ sí pé Fúlàní ló ń jẹ́ adé kìíní kan adé gbèmí adé oríṣiríṣi orúkọ tí Yorùbá máa ń jẹ́. Fúlàní ń jẹ́ Ramon Fúlàní ń jẹ́ Kasim kò sórúkọ tí wọ́n jẹ́. so àwa Yorùbá ni káwa káronú wa bìkọ́ a ti wà nínú ìdè burúkú ìdè ńlá gidi la wà. kọ́lọ́hún gbalẹ̀ wa fún wa. ìdè gidi a ti wà nínú ìdè. kọ́lọ́hún ṣàánú wa lẹ́nu sí àwọn kan ń gbé ní àwọn nípa òfò wọ́n ń gbé ládàá kiri ẹ máa gbọ́ ìyá mi o. wọ́n ń pinná fún wọn ní àdúgbò mi ni kò ní ẹsẹ̀ pé báyà àdúgbò tí mo wà àdúgbò mi wọ́n ń pinná wọ́n máa fún wọn ní iná wọ́n máa fún wa ní iná ní 2 days. tẹ́tí yé yín off jọ méjì off 2 days a máa fi ní off 2 days a máa fi ní iná nílùú tó lọ́ba tó níjòyè o tẹ́gbà mi ò kó ṣe pé nǹkan kan ṣe náà yẹn o. so tọ́ba tó wá fẹ́ fún wa ní 2 days yẹn wọ́n wà ní ìtàn lọ́sàn-án ó di òwú tẹ́nibọ́dì ti sùn tọ́ba máa fi dago márùn-ún báyìí wọ́n ti lù pa padà. ṣáyé nìyẹn. ẹ dákun sí ìlú nìyẹn. ṣáyé nìyẹn. kí là ń gbádùn bẹ́ẹ̀ kí nìkan tó wà nínú ìlú tí tá a wà tí ẹ̀ ń gbádùn. ẹni tí ó yẹ pé ìrònú wà lára ẹ̀ tẹ́lẹ̀ sábà pé tó máa fún níná tó wà nínú ilé happiness yẹn máa tún change. wọ́n máa wà ókè àmọ́ kò ní ronú mọ́ ṣùgbọ́n ẹni tí ó ronú kò sí nílé kò sí kankan kò sówó lọ́wọ́ ẹ̀ wá ní kọ́ mọ́ ronú parẹ́. tí ló bá wà nílé wọ́n máa tíkì yẹn máa reduce kò sí náà bí tí gọ́ọ̀mẹ̀ntì ń pa tí ń gbà pa àwọn èèyàn nìyẹn kò sí náà náà tí ló bá wà nílé wàá wà happy wàá wò àti jáde tí wọ́n máa rẹ́ pé bí wọ́n fẹ́ lọ sí gbàgbà tó mi ò ní sẹ́jú bẹ́ẹ̀ lọ sí wàá wà nílé wàá wà òkè bẹ́jẹ́ fáàmì ló bá lè gbà sórí gbọ́jọ́ ìsìlẹ̀ ló lè gbà sórí gbà sí nínú ilé ẹ̀sùn gbọ́n kò sí náà wọ́n ní ìyá jókòó nílé títí aṣù akọ́kọ́ tá a tún ká mọ́ ronú oríṣiríṣi tẹ́lu mi yẹn ìdílé àmì pé bí ìgbà jáde wá sínú prison. so ọlọ́run àjọ wa nínú yorùbá tẹ́mi kàn mọ́ ní pé gbogbo ẹ̀yọ́ ọmọ yorùbá tí wọ́n bá táwọn bàbá wa bá jẹ́ kí tó yẹ olóyè sọ níbi bá ti fi ọdẹ ti rálì síta ẹni ọmọ dira kẹ́líbọ̀dì dẹ̀ tú jáde ká múra lẹ̀ ẹni ọba lè ṣe pósítà kó máa ṣe pósítà ẹni ọba lè ṣe bá kí wọ́n pè flag kó máa ṣe flag ẹni ọba lágbára kó lè ṣe flag kó ṣe flag ẹni ọdúnra ẹni ọmúra rálì máa jáde adẹ máa lọ a máa lọ a máa kó inú gbèkó náà wòye dé wa mọ inú gbèkó prison tán dé wa mọ yà máa kúrò bẹ́ẹ̀ yà máa jáde. agbára Ọlọ́run. a máa fọ́ prison tán dé wa mọ yà máa jáde a máa fọ́ prison tán dé wa mọ yà máa jáde lágbára Ọlọ́run torí inú prison tán dé wa mọ a dẹ̀ máa fọ́ prison yẹn láṣẹ tó dùn mọ́rẹ̀ gbogbo bá jẹ́ ti Ọlọ́run ọba lọ́nà àwọn alálẹ̀ a máa fọ́ prison tán dé wa mọ yà máa jáde kúrò bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. tọ́ba ti pe wálé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáde tán ẹ gbọ́dọ̀ ẹ jáde tán èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo dúró wọ́n dẹ̀ máa jáde tán ni ẹ mọ́hùn mi dáadáa ẹni bá fẹ́ mọ́hùn mi kó mọ́hùn mi. àbí kò fẹ́ dáa fún wọn. orí tí ọmọ Yorùbá lè ní èmi máa jáde tán ni wọ́n máa jáde tá a jọ máa wà lójú títì ni nítorí bá ṣẹlẹ̀ lábẹ́ mọ̀ kò sí kú kan tó máa ń pàgbà tá à ní bá polo orí ẹ̀bẹ̀ kò sẹ́ni tó fẹ́ pa wá. ìgbà náà ń pa èèyàn gan kò fẹ́ pa wá. ìwọ̀n sẹ́ni bọ́dì tó fẹ́ pààyàn rọ́ọ̀lì peaceful rally la fẹ́ ṣe àdàlúrú abẹ́ bèrè fẹ́ tọ́ wa ni tọ́ba ti dijọ́ rálì ẹ jáde tán ẹ̀yin ọmọ Yorùbá oríjìnà ọmọ Yorùbá ni o ẹ jáde tán ìwọ Fúlàní tọ́ba fẹ́ lọ sọ fẹ́ sọ̀pọ̀tì wọn fẹ́ jáde pẹ̀lú ọbẹ̀ dàlú nítorí ẹ bá rí lẹ́yìn ìgbà yẹn àbẹ́yìn olóṣèlú tọ́ máa kó sáàrin wa pé kí wọ́n dà wà láàrin irú àbáwọn ti dúpọ̀ olórí burúkú tọ́ fẹ́ kó sáàrin wa tẹ́lẹ̀ fẹ́ dà wà láàrin irú
ó ti dá ẹ ná bí kún lóko ni bí tàkúté lóko ni ìpàdé tó gbà lànà. so ìyá mi ọlọ́run máa gbà fún yín. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé tẹ́ bá mi dá sí thank you so much ẹ ṣé gan ó dàbọ̀ bye. Ohun tí brother mi sọ yẹn 25 years tí mo ti dé ní ìlú ìlélẹ́yìí 25 years tí mo ti dé ní ìlú ìlélẹ́yìí ẹ̀ẹ̀mejì péré lọ́múná lọ ẹ̀ẹ̀mejì iná tó dẹ̀ mú lọ yẹn wọ́n mú lọ wípé atẹ́gùn fẹ́ wọ́n ti fún wa ní notice láti ó kù ọ̀sẹ̀ kan àwọn weather forecast wọ́n ti mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ atẹ́gùn yẹn fẹ́ débi wípé pẹ̀lú bá ṣe tilẹ̀kùn gan tó gbogbo window ń ṣe gbìgbìgbìgbì ni wọ́n mọ̀ọ́mọ̀ pa iná yẹn ni pé kó má ba nǹkan jẹ́ 25 years tí mo ti dé nílùú ẹ̀ẹ̀mejì péré ni mi ò rí iná pé and bátẹ́gùn yẹn dẹ̀ ṣe lọ tán mébi láàrin 5 hours tí gbogbo atẹ́gùn yẹn tó ti ṣe wọ́n tún ti múná dé padà múná yẹn lójú bí 5 hours lọ ẹ̀ẹ̀mejì péré báyìí lọ múná lọ fún 25 years tí mo ti dé nílùú yìí. Ìgbà yẹn náà dẹ̀kẹ́ lélẹ́yìí tí wọ́n ti sọ nínú news pé wọ́n máa múná lọ kọ́ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ kíní kan. Hello, ìyá mi. Hello, brother mi. Hello. Hello, ìyàwó ṣe ń gbọ́ mi. mo ń gbọ́ yín o brother mi Koiki. ẹ máa kó ètò. Ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé tẹ́ bá mi dá sí o ẹ ṣé thank you. Bẹ́ẹ̀ni. àtúwá ń jàǹfààní ẹ̀ àtúwá ní kí gbogbo àwọn platforms wa náà wọ́n ń jàǹfààní ẹ̀. Ẹ ṣé gan ẹ ṣé inú mi dùn. wọ́n ti lé ní 10,000. Olùwàjò. so torí iṣẹ́ tí a bá ti pèdé mídíà ohun ìyá gbọ́dọ̀ lọ sókè dáadáa so inú wa dùn pé a tẹ̀lé àǹfààní àti ẹ̀rọ láì connected sí gbogbo àwọn platforms wa lókun náà. Ẹ ṣé bọ́dà mi. Ẹ ṣé gan ẹ ṣé. túbọ̀ bá wa sọ fún àwọn ìyá wa tó kù torí àwọn tí wọ́n ti gbà fún Yorùbá nation Ọ̀ṣun state ní sí wọ́n tún pè lọ ìdìbò election local government. mo wá ń bi àwọn èèyàn wa pé láti 1999 Oyinlọlá ṣe nígbà military administrator kí ló mú jáde 0. Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe kí ló mú jáde 0. Oyètọ́lá tó ń dà dúró láàrin wọn ní nísìn kí ló mú jáde 0. Adeleke ń bá lọ báyìí nísìn ẹ bá rántí pé Ọ̀ṣun state ní December ni wọ́n jẹ́ kó yé wa pé àwọn Fúlàní tó jẹ́ terrorist wọ́n mú wọn ní Ọ̀ṣun state. That was only in December ní Ọ̀ṣun state ni wọ́n náà ti mú wọn. So in tí mo wá understand ni àwọn tí wọ́n tún náà wọ́n fi dìbò ẹ mọ̀ fáwọn olóṣèlú ẹnu wọn dùn gan. ISWAP kò tẹ̀ ṣáwọn kéékèèké lọ́mú òun ni ó wà níwájú wa ẹ̀. How DSS bust ISWAP terrorists who pose as watch repairers. Ṣẹ́rí à ń fi àti ẹ̀bẹ́ yìí ṣe gbówó lèmi náà ṣe gbówó ẹ̀ mọ̀ pàtí jọ pé níta náà lè ọyẹ ọdún tẹ̀yìn náà ti lò yẹn lèmi náà ti lò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n expect kó dìgbà tí Fúlàní bá wọnú títì gan tó bẹ̀rẹ̀ sí yìnbọn bars stones tó bẹ̀rẹ̀ sí jólé lóró pé bóyá intanṣan yẹn ló ṣẹ̀ máa erupt. Now nígbà tó bá ní ẹni tó ń tún aago ṣe watch repairer ó wà níta but ISWAP terrorist ni. The question ni gbogbo àwọn tẹ ló bára noodles àwọn tẹ ń jẹ noodles lọ́dọ̀ wọn àwọn tẹ ló ń ra ìrèké àwọn tẹ ń ra pọpọ́ọ̀fù tẹ ń ra these are all terrorists tó ń gbé láàrin wa. So ó wá ṣe ni láàánú pé àwọn mẹ́wàá tọ́nà mú yẹn nísìn ibẹ̀ la máa gbọmọ. Inú Ọ̀ṣun state náà ni ó súnmọ́ palace bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Mo wá ń wọ́ndà pé ṣé bí a ṣe parí security summit a ṣe yẹn ṣé bẹ́ẹ̀ náà la máa fi dé.
ìbéèrè ni a gbọ́dọ̀ yájú sọ́ba àtó bẹ́ẹ̀ but ṣé bí láìpù ọmọ Yorùbá ṣe máa lọ náà lélẹ̀ ǹjẹ́ mọ̀ pé lẹ́nìí náà lánàá wọ́n lọ́ọ̀nchì ìwé olórí burúkú Babangida tó ní kú síbi dáṣọ ẹ̀ wà 17 billion naira ni wọ́n raise lórí ìwé yẹn nìkan Dangote nìkan fi 8 billion sílẹ̀ Abdulsamad ó fi 5 billion sílẹ̀ Alákìjà náà wọ́n fẹ́ ká mọ òye mọ̀ pa máa tákù òun torí pé Alákìjà wà lára àwọn tí ó gba kí ló ń pè é lọ́wọ́ ìyàwó Babangida ìyẹn Mariam oil block ibẹ̀ lòun náà ti rówó so wọn disclose èyí tó ń fi sílẹ̀ but Dangote fi 8 billion fún ẹni tó bayé jẹ́ tí Babangida ṣẹ̀ wá sọ pé kí gbogbo ọmọ Yorùbá ẹ má bínú sóhun Abiola ló win ní election June 12 but àwọn globalist àti Fulani caliphate wọ́n gbà kó wọ́n gbé fún Abiola. àwọn èèyàn dẹ̀ rẹ́rìn nínú ìbẹ́ẹ̀tì yẹn mo wá wọ́ndà pé kí ni wọ́n rẹ́rìn fún kí nìkan tó ń pa wọ́n lẹ́rìn kí ló fọ́nì. ẹ jẹ́ a gbọ́ bí Babangida ṣe sọ. Free and fair elections were held on June 12, 1993. However, the tragic irony of history remains that the administration that devised a near-perfect electoral system and conducted those near-perfect elections would not complete the process. That accident of history is most regrettable. The nation is entitled to expect my impression of regret. Now, kí ni wọ́n pàtẹ́wọ́ fún pé Babangida ń jẹ́wọ́ bóun lòun bá yé wa jẹ́ àwọn kan dẹ̀ ń pàtẹ́wọ́. Ṣé rí àwọn ọmọ Yorùbá tí a bá sùn tá a dìde ṣe rí gbogbo àwọn the next generation àwọn Fúlàní tó ń bọ̀ ẹ má ní kàwé àwọn náà ti ń kàwé o Yorùbá kàwé àwọn alákọ̀ọ́kọ́ gbogbo history yẹn ká tutù ẹ̀ dànù wọ́n ti tẹ bá rántí pé èyí tó fẹ́ blow American airline ó wá kàwé ní London mẹ́rin ọmọ Yorùbá tó wá kàwé ní London wọ́n rówó fi ṣe owó school fees ìyẹn shoe bomber tó wá kàwé ní London tó tún fẹ́ blow American airline the shoe bomber ìyẹn ọmọ Nàìjíríà yẹn Mutalam yeah. So ọ̀pọ̀ Umar Farouk Abdulmutalam so if taban rò pé bóyá wọ kàwé they are now well read and they will take over through through terrorism wàá gbà through power irú power wo la mean wàá gbà through politics wàá fún àwọn ọba wa kan ní yíká lọ́dọ̀ wọn wàá fún wọn lówó so wàá tàn wọ́n ta ló lè sọ pé ọmọ Yorùbá ní president báyìí ká àfẹ mọ̀ pé ọmọ Yorùbá ní president because kò tẹ̀ sí yàtọ̀ láàrin wa ti Buhari because ọmọ Yorùbá tó ti pa pé Tinubu wà lórí oyè nísìnyí a máa wọ́ndà kò ṣé wọ́n tẹ̀ ní sympathy fún wa ni tí wọ́n ní sympathy now the question is ṣé bá ṣe máa bá lọ lélẹ̀ so mo kí gan ìyá wa fún ètò tẹ̀lé sí torí pé mo mọ̀ gbàtẹ́ ní ẹ máa jáde kò ṣe pé yàn kan fọ́ sí yín ẹ̀yin náà wò pé background ẹ̀yin wà tẹ́lẹ̀ àwa mọ̀ yín láti 4 years ẹ̀yin lẹ́kọ̀ọ́ tún wò pé Yorùbá nation ó dà pé àwọn kan tún wọ ọ̀tẹ̀ tí wàá jẹ́ kí Yorùbá nation yẹn ṣe nǹkan tó gbé kalẹ̀ distraction ti pọ̀ jù a lè solve problem Nàìjíríà kò sí problem Nàìjíríà tá a bá mú àtàfẹ́ níta lè solve ni pé ká gba country wa àwa máa wá díò àwọn ẹ̀ lè rí justice fún Mohbad kò ń ṣe pé ó wù wá káwa náà rí justice fún Jùmọ̀kẹ́ Oyèlékè Àyànwọlá Bámiṣé àwọn ẹ̀gbọ́n ẹ̀ sì pè mí lánàá ó ti pọ́dún mẹ́ta àìtí rí justice fún Sanwó-Olú nísìn ó lọ jẹ́ àwọn nígbà tí èèyàn kan kú lè ní àbí lánàá àbíjọ́ òní Sanwó-Olú sáré lọ síbẹ̀ ó lọ kí wọn àwọn fámìlì kan jọrọ àwọn yẹn máa lọ pé máa náà but aláti fọ́ọ̀sì Sanwó-Olú kó lọ mú ọ̀tẹ̀ rò kó tẹ̀ kí àwọn fámìlì àwọn àyàn wọn ó dà kó rán yàn lọ ni ìdí nǹkan kò lọ so because kò rí àwọn fámìlì yẹn ṣé a gbọ́dọ̀ ní gọ́ọ̀mẹ̀ntì tiwa wọ́n bí gọ́ọ̀mẹ̀ntì náà dá whoever you are kíyàn ọmọ Yorùbá kú number one ó tẹ̀ nígbà kan ẹ̀
So Sanwó-Olú sáré lọ síbẹ̀. Mo rí image yẹn ní orí page wọn. Pé torí pé àwọn èèyàn olówó ni wọ́n. Ó sáré lọ kí wọn. But nígbà tí wọ́n pa Àyànwọlá, he didn't go, kò lọ. So the question is, ṣé bí irú life ta fi máa gbé lélẹ̀? Irú all this fake life. And taba náà ń dúró, ìjọ la fẹ́ dúró dà, òun lélẹ̀, òun àwọn ajú mi. Àná ló lọ Àbíjẹta on the 18th. Today, alongside my deputy, àwọn méjèèjì lọ́jọ́ lọ, Ọbáfẹ́mi Hamzat and other officials, ó tún kú officials dání. The Lagos State government paid a condolence visit to the home of the family of Chief Samuel. No, ọ̀tọ̀ nìyẹn, kò ṣe é mo fẹ́ mú. Kò tẹ́ ṣe tá ìyá Adébánjọ nìyẹn, èyí tó lọ yẹn. But ó lọ sí one particular one, mo rí that details yẹn mọ́ níbi tí mo ti pick news yẹn. So it seems that we are waiting for a miracle. Pé kó ṣẹlẹ̀. Miracle kankan dẹ̀ lè ṣẹlẹ̀. At all. Kò sí miracle kankan tó fẹ́ ṣẹlẹ̀. Àwa la máa jáde. Ẹni máa kú máa kú, ẹni máa yè ni. It's as simple as that. We can't continue like this. Èèyàn destroy 1993 election. And Ọ̀ṣínbàjò and all of them after many years, only to report to confess. Ọ̀ṣínbàjò ló host events in Abuja. Ọ̀ṣínbàjò tó bá tiẹ̀ jẹ́ as the vice president. Tó jẹ́ kórìí kankan ṣe. Extra tire. What one donate to owó wa náà lọ tó donate 17 billion naira. Ni owó tó donate ní Abuja lánàá. 17 billion. Kò ń ṣe million o billion. Dangote nìkan ó fún wọn ní 8 billion. Inú owó wa iná ni. So and if anybody is expecting pé one miracle kó máa ṣẹlẹ̀, èèyàn kankan máa wá gbà wá, well, I'm very sorry, nobody is coming to help anybody. Tó bá ti pè fún rally, it's up to every one of us. Mo ń sọ̀rọ̀ ibi tẹ́yìn wà ní sẹ́yìn náà ń gbádùn, ibi náà ń gbádùn níbi tẹ́mi náà wà. But we are concerned, we are worried. Òun la ṣe ṣe gbogbo eléta ṣe. And we pray that, Kọ́lọ́n túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí bàbá wa, Professor Akíntúndé. Àmín o, àmín. Kí wọ́n lè wà délẹ̀ ní. Àmín. So ẹ jẹ́ kí fáwọn ẹlòmíì náà láyè. Àmín ẹ ṣé brother mi, ẹ ṣé. Mọ́mí tó jókòó yìí, I so too much in the last 4 years. Torí pé background lẹ́wà, kó tó di pẹ́ tó gbójú jáde. And it's not easy. A ti wà lẹ́nu Yorùbá nation yìí ọdún mẹ́rin. Àwọn ẹ̀fọn tó jáde gbà bí wọn àti jáde wájú ọkọ̀ òde fìlà. So it's very bitter. But to come out, ìyá ń jà ọmọ yín ni. Àwọn family yìí wọ́n bá tẹ bá lè sort out nílé. But ẹ wà worry fún ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Mo lè dúpẹ́ mo ní dárúkọ state yìí ká má wà bias. But gbogbo ọmọ Yorùbá ẹ bá wa kíyà wa Ajé Olókun. 4 years láti jọ wà ní movement background ni wọ́n wà kó tó di pé wọ́n tún wá jáde kéèyàn tún lè tún jáde báyìí tó ń náwó tó ń nára tó tún wá gbójú jáde ọmọ àmàtakùn síbẹ̀ ni o. Àmàtakùn.